láyé gba ọ̀rẹ́ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ tíbi tí ẹ là dálé ayé kò má ṣẹ̀dá tó mọ̀ ọ́la mo jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ẹ sọ pẹ̀lẹ́ láyé gba ọ̀rẹ́ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ tíbi tí ẹ là dálé ayé kò má ṣẹ̀dá tó mọ̀ ọ́la mo jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ká ṣe bí ẹni kú káwọ́ ẹni tí ó ṣe dàrú ẹni ṣàṣà ènìyàn nífẹ̀ẹ́ ní lẹ́yìn tẹrú tọmọ nífẹ̀ẹ́ ní lójú ẹni ọmọ aráyé abániwọ̀nràn pa òrí dání wọn ayé ò fẹ́ ní ìfọ̀rọ̀ orí ẹni ní pé kó yẹ ni. You gotta be strong cause the world is a battlefield. Òjò láyé ó gbé ní lọ bá ò bá mọ̀ wẹ̀. Má ṣe lọ́la òtọ́ láì bá dé. Tread softly dákun ṣe jẹ́jẹ́. Ilé ayé ogun ni ó gbọ̀ngbọ̀n. Ẹ sọ pẹ̀lẹ́ láyé gba ọ̀rẹ́. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́. Tíbi tí ẹ là dálé ayé kò má ṣẹ̀dá tó mọ̀ ọ́la mo jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ẹ sọ pẹ̀lẹ́ láyé gba ọ̀rẹ́ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ tíbi tí ẹ là dálé ayé kò má ṣẹ̀dá tó mọ̀ ọ́la mo jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ṣe rántí a ò mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ àwọn lọ́tẹ̀ ni wọ́n dìde wọn lájànà kó lè rí inú gbọ́gbé àṣenìtàn bá ní ìdàrú ṣálọ̀ máa ráyé àwọ̀ fẹ́lẹ́ bòónù kò jẹ́ àríkùn wá ṣe bí. You gotta be wise to survive and keep your sanity. Ọjà ọ̀dájú ní ilé ayé o ní láti mọ̀ ọ́n rà. Àyàgbé ọ̀gẹ̀gẹ̀ tó bá ti lọ́wọ́ ọ̀yàn ń lọ wà lọ́jọ́ ogún dé. Ọwọ́ epo láyé ńlá wọ́n kì í lá tẹ̀jẹ̀. Alámọ̀ ọmọnú ẹni ayé yẹ kó rọra ṣe ṣọ́ra ṣọ́ra. Bọ́sọ̀ fura bọ́sọ̀ fìjọ́ sí iná. Ẹ sọ pẹ̀lẹ́ láyé gba ọ̀rẹ́ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ o. Tíbi tí ẹ là dálé ayé kò má ṣẹ̀dá tó mọ̀ ọ́la. ẹ sọ pẹ̀lẹ́ láyé gbà ọmọ aráyé ṣe jẹ́jẹ́ ṣe bítibítì rẹ̀ ládálé ayé ìka ò rí bákan náà o jẹ́jẹ́ ni ẹjẹ́ á máa ṣe pẹ̀lẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀gà tó ń ṣe kọ́lọ́kọ́lọ́ agẹmọ ikú pa á kí wà ń tọpọ̀lọ́ tó ń janra rẹ̀ mọ́lẹ̀ ọmọ ayé ṣe jẹ́jẹ́ ṣe mi dọ̀ yẹ́ ìwẹ́ mi yọ dẹ́ẹ̀dẹ́ mẹ̀yọ́ àní ò ṣe jẹ́jẹ́ kàdánkàdá àǹkàlí little by little poco a poco ẹ tún káàbọ̀ sórí ètò lónìí o ṣọwọ́ ń yálé ètò eléyìí láti Dayọ̀ Agboola rédíò TV àtúntì balẹ̀ dé o àdé sórí ètò Kọ̀lítì Àyìnlá ẹ bá a dá sí náà ń bọ̀.
yóò lélẹ́yìí tàbí fi jura láàárọ̀ yìí lọ́sàn-án yìí nírọ̀lẹ́ yìí láṣálẹ́ yìí ní Dayọ̀ Agboola rédíò TV. Ló ń pèdè bàbá ló ń tà yín ló ń pèdè ṣọwọ́ yá leléyìí ọmọge sílẹ̀kùn ọlá Àbíkẹ́ Bádàrè borí yín o ẹ̀kú àbọ̀ mọ́mì tí a Olúbámikẹ́ Dódọlá ẹ̀kú àbọ̀ ẹni ọlá Akínláyọ̀ ọkọ̀ bíi pé bò ní ẹ̀kú àbọ̀ James George I can see you bó oníṣẹ́ wà Bánkọ́lé Paul Olúfẹ́mi mo rẹ́yìn náà o how dey go ẹ̀kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ ń yá yẹn lélẹ́yìí o Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ la ti ń tẹ̀ ẹ́ sí lójú ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wa gbé lórí ètò lánàá o ẹ̀yin tẹ́ ẹ yẹ bàbá wa Kúnlé Àfọ̀dù sí ẹ wò ẹ̀ ní bàjẹ́ láéláé ẹ̀ ní tí ẹ̀ ní ṣá ẹ̀ ní dohun àlòpàtì a pè yín ẹ jẹ́ wa ẹ̀wá bá yẹ bàbá wa sí bákan náà ẹ pè wọlé sórí ètò àjọba ń dà fún yín ẹ máa lálẹ́ o ẹ ní rálẹ̀ ẹ ní tọrọ jẹ ẹ ní dàgbà òṣì ojú òní tì yín Janet Fọláṣadé Ayẹni mo mà rí yín ẹ kú àbọ̀ wọ́n ní bàbá ẹ kú ọjọ́ mẹ́ta màrígá sùúrùsà ẹ ṣeun mọ́mì wa bó o ní ṣẹ́ wà ẹ kú iṣẹ́ olúwa o olúwa ó mọ bùkún yín yẹ́sìkẹ́. ẹni ọdún bá láyé ó ṣe pé lóòótọ́ o. àìlá tí lóye bàbá ìwé. ẹni abáfún lóbì tí ò bá dúpẹ́ o. abáfún lọ́mọ kò ní sàmà. ẹni abáfún lóbì tí ò bá ṣọtọ́. abáfún lọ́mọ kò ní sàmà. kọ́lá wọlé rabákìlì. ìgbà yìí tó lọ bí òréré ọjọ́ ìmọ̀ tó lọ bí ọ̀pá àbọ̀n mẹ́bí gbà lónígbà ń lò ìgbà lálátíká ìgbà ní yahuse ìgbà ní galala ìgbà ní ṣọ̀kí ìgbà ní ṣáńkú ìgbà ní synchro series àwa ni ká máa lò gba o ìgbà dákun máa ń lò wá Tolú Olóìdí mo rí yín o ẹ kú àbọ̀ ńgbà táwa wà ní kékeré àwọn kan ti ń pèdè kódà ńgbà tá ìdílé ayé àwọn kan ń pèdè àtúndé àtúbá wọn tún ń pèdè lọ́nà báwa náà ṣe wá ń pèdè àwọn kan tún ń pèdè kódà ńgbà táwa gan ọ̀bá tún símú àwọn kan gbọ́n pèdè ìgbà ní ìgbà gbogbo nǹkan ìgbà dákun mọ́ lò mí o èmi ní mọ́ ló gbà. tó bá mọ jọjọ máa kọ́ ní fún wa o
mo ní lánàá bàbá wa Kúnlé Àfọ́ọ̀dù wọ́n wá sórí ètò ó dùn mọ̀ràn ìmọ̀ràn yín. Ó dàbí ìgbà téèyàn bá fòṣíkí tó fi ń jàmọ̀lá gbóná tó wá fomi tútù lé lórí. Lónìí mo lábúrò mi kan ṣọjọ́ ìbí lánàá ètò tá a ṣe òjá ráàyè kí dáadáa. A tún kí Skilachi ní Káyọ̀dé Ìdòwú Skilachi MC tó mòye. A tún kí bó jẹ́ ìṣẹ́jú méjì ní bó jẹ́ ìṣẹ́jú kan ní a tún kí happy birthday lónìí. Ẹ̀yin tẹ́ bá ṣe ń wọlé ẹ máa bá mi kí Skila. Happy bòní kàdá ṣe lẹ́yìn. Happy birthday in arrears. Happy birthday in arrears. Yes kẹ́. Ẹni tó bá mọ̀ rú ẹ̀ kó súnmọ́ bí. Ọmọge tó bá mọ̀ rú ẹ̀ kó bọ́ sẹ́kọ̀ọ́. Ijó olóró ló gbòde. Ẹ jẹ́ ká lọ sá ọmọ òkàn ní ìdí o. Mo kọrin tó dùn wọ́n bá mi jó. Pẹ̀lú tó dùn wọ́n bá mi jó. Ìyẹn ló fún wọn lọ́rùn tó fẹ́ bọ̀rọ̀ wé nítorí ẹ̀ láti gbà. Lọ́rẹ́ ti yá àjàdé lọ. Irọ́ ni pẹpẹ ń pa àjà lọ́rọ̀ ẹ̀rọ. Ọmọ òkè tó kọrú ẹ̀ mọ́ kí wọ́n tán. Ọmọ òkè tó bá kọrú ẹ̀ mọ́ kí wọ́n tán. Ọmọ bọ̀lọ̀ tó bá kọrú ẹ̀ mọ́ bá wọn kan. Ọbẹ̀ ṣe bí alábìdá. Lọ́rẹ́ ti yá àjòdè lọ. Lọ́rẹ́ ti yá àjòdè lọ o. Bọ̀bọ̀ mi má ṣe bá mi wí. Bọ́rọ̀dọ̀dọ̀ kankan ní ìlú bá wọn já. Ijó yóyò lélẹ́yìí látọ̀dọ̀ bàbá wa Kọ̀lìntì Àyìnlá Kọ́láwọlé Àyìnlá. Ijó yóyò Ruth Ọláìdé Adéjùmọ̀ mórí yín o ẹ kú àbọ̀. Dixie Olúgbòdì Àrẹ̀pẹ̀pẹ̀ mọ́lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ijó yóyó, ijó yóyó. Ijó yóyó, ijó yóyó. Kọ́láwọlé ṣeun kálọ̀ o. Tẹ̀lé mi ọmọge dákun. Mo ní aago tẹ́ pè sí rèé tẹ́ fẹ́ pè wá sórí ètò 443-410-2427. Ṣọwọ́ ń yá lẹ́tọ̀ ètò ní ṣọwọ́ ń yá ó ga jù Àfarabalẹ̀ má jíjó yóyó. Bàbá mi ò ní bá mi wí. Màmá mi ò ní bá mi wí. Gbogbo Àfarabalẹ̀ má jíjó yóyó. bàbá mi ò ní bá mi wí ìyá mi ò ní bá mi wí èmi tó jíjó yóyò àìdánsíá. Ijó yóyó, ijó yóyó. Ijó yóyó, ijó yóyó. Mo rà mọ́ kékeré o, tó ń jíjó yóyó. Ọmọ èké ń jíjó yóyò àgbàlagbà ń jíjó yóyò ọlọ́mọdé ń gbọ́ wa àgbàlagbà ń gbọ́ wa ọkùnrin mọ̀ ń gbọ́ wa bẹ́ẹ̀ lóbìnrin náà ń gbọ́ wa lórí ètò Ṣọ́wọ́nyá. Ijó yóyó, ijó yóyó. Ìyá Bọ̀dé ló ń jó yìí o. Ìyá Bọ̀dé ló ń jó yìí o.
Ìyábọ̀dé nìkan kọ́ ló ń jó àwa gan jó ń bí. Ẹ̀kọrin tó dùn fáwa náà bàbá wa Látìká Yèsìkẹ̀. Ìyábọ̀dé dá lọ́mọ. Èyí mẹ́nu dá lọ́mọ. Ìbàdí ọ̀rọ̀ dá lọ́mọ. Ìyábọ̀dé dá lọ́mọ. Olódùmarè dá lọ́mọ. Àwọn eléyìí mọ̀ bọ́ ṣe ń kí obìnrin wà láìtaláì. Èyí fún jòwó. Yéé. Ẹ bá mọ tábìlì yẹn lù. Owó ni ó jẹ kò sóṣì wọ́n sọmọ ọlọ́mọ dàkèrè. Tọ́ bá pọ́n látòrí tó pọ́n dé sàlẹ̀. Yóyò nìyẹn ó rárẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. To qualify for yo-yo. Qualification yóyò rèé o. Tó bá bá ìtẹ́lẹ̀, ó sì máa bá ìdùn bẹ́ẹ̀ lọ. Owó ni ẹ̀jẹ̀ kò tó ṣe. Kórẹ́kẹ́ ó yẹ bí mo lọ sùn. Kórẹ́kẹ́ ẹ̀kọ́ yókù. Ó yẹn àgbà ìyá òṣì. Ó kọjá bẹ́ẹ̀. Mo lọ ta síọ́síọ́ ó ta sánsán ó ta pópó ó ta jùríà. Ìlú yẹn kí bọ́bọ́ Yèsìkè. Ẹ bá fún mi lọ́mọ kó bá mi o. Pàṣàyàn fún ikọ̀ ẹ̀ tí ó. Gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. Ẹ bá fún mi lọ́mọ kó bá mi. Tí wọ́n bá fún ẹ lọ́mọ ìwọ náà ṣàná Yèsìkẹ̀. Ìyábọ̀dé gan-an a máa jó is a dancer. Ẹ̀jẹ̀ kò tó ṣe o. Owó ni ẹ̀jẹ̀ kò tó ṣe. Kẹ́tẹ́sì lóde ẹ máa yọ. Sọ̀là dúró sọ̀là. Ọmọ kékeré àdúgbò ẹ wá jíjẹ́ olóyò. Àgbàlagbà àdúgbò ẹ wá jíjẹ́ olóyò. Ijó yóyò tẹ́ ń jó yóò ní jẹ́ kí n lè fi ìkíni skìlá síbẹ̀. Ẹ wá jíjẹ́ olóyò. Ṣùgbọ́n wọ́n fi sí láìpẹ́ Yèsìkẹ̀. Gbogbo yẹn bá wa ṣàpàjọ. Aṣíwájú Wálé Àrọ́bí ẹ̀kẹ́ ọkọ̀ Linda ọkọ̀ Yèyélúwà mórí yín o ẹ̀kú àbọ̀. Gbogbo yín ó yẹ ẹjẹ́ àjọ sọ̀kọ́ ọjọ́ ẹjẹ́ mu ẹjẹ́ àjọ dáadáa. Ó dágbére Kwara. Wọ́n rí ẹlẹ́bọ̀ òkúta. Ó ṣe á jẹ́ Ó tún dágbére Kánò. what can fa. Ìjọba jùlọ ti rí ẹ. Tó bá yẹ kó ní wọn kì í parọ́. Tó bá yẹ kó ní wọn kì í parọ́. Wọ́n ní adájọ́ mọ̀sẹ́ aṣọ̀rọ̀mọ́yẹ̀ ọjọ́ bá sọnù náà ń wá. Ìwọ dágbére Kwara wọ́n rí ọ̀ ń ta fàájì. Ó dágbére New York wọ́n rí ọ̀ l'Atlanta. Ó dágbére Maryland wọ́n lè pàdé ẹni ọ̀rá yóò kí wá ló dé. Tí kan bá ṣẹlẹ̀ sí ọ wọ́n á níwọ̀ kọ́ pèrí bọ́lẹ̀ wọ́n náà dáńsì.
àwọn àlùjó tó ń bẹ́nu orin yìí tí n bá fi ṣe ẹ̀sáàmù fáwọn èèyàn pé kẹ́sọ iye àlùjó tó wà ń bẹ̀ kọ́ lójú ẹ̀ tí ọgbà àlùjó yẹn pọ̀ lẹ́kẹ̀rẹ̀kẹ́ orin kan àlùjó kan ni orin kan àlùjó kan orin kan àlùjó kan ó kì í bẹ́ bọ́. ọmọ wọn níjẹ̀bú wa ti bá òyìnbó elépo ọ̀kọ̀tà elólú adírabí omi òpẹ̀lẹ́ adékúnlé bẹ́ẹ̀ni lẹ́nu mi ò àwòkọ́lá wọlé jó lórí mélòó jó bẹ́ẹ̀ni mélòó máa yọ. Sọ́wọ́nyá tún ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o Sọ́wọ́nyá ti dóde o ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ ẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá yóò máa bá fẹ́fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méje alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. ètò Sọ́wọ́nyá tún ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o. ẹkún mi máa lànà fún mi ẹkún mi máa lànà fún mi. My gift will pay for me. ẹkún mi máa lànà fún mi ẹkún mi máa lànà fún mi. orin lẹ̀bùn mi eléré ni mí adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni.
ẹ̀bùn mi máa lànà fún mi. ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé monday àti ọjọ́ ẹtì friday ní Dayọ̀ Agboola radio tv time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola radio tv agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ monday àtọjọ́ friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting yomi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi. gbogbo yín pátá ẹ kú ìyànjú 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 adéyànjú wà ládé àmì ọlọ́run adéyànjú wà ládé o. ọlọ́run adéyànjú wà ládé o. adéyànjú wà ládé o. bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. irú wọn là á kí pókú ìyànjú. nítorí ọwọ́ alápọn la ó mú sanra. òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. ní gbogbo ọjọ́ àlàmísì thursday. ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. ìbíyẹmí ọmọ òró wọlé aij. lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú. ètò tí gbogbo ayé ń gbóríyìn fún. lórí Dayọ̀ Agboola rédíò tv lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. ọlọ́run adéyànjú wà ládé o. adéyànjú wà ládé o. àfijù ọjà wọn rìn gbẹ̀ndẹ̀kẹ́ ìwọ̀n ọ̀gbọ̀n ọjà wọn rìn ṣèṣì ní ọ̀gbọ̀n tẹ̀rí ẹni yóò rẹ̀ lù àfijù happy birthday olùkàyọ̀dé àfijù ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra olùkàyọ̀dé máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ìdòwú máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra skilasi máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọkọ̀ patricia máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá peter máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá daniel máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá anthony máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwòṣeyẹ ọ̀sán máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò bàbá sami máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò kẹ́hìndé mi marcus pastor ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò rebels lọ́ọ́ ṣe ti ṣe máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá ló ń ta bàbá máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra Dayọ̀ Agboola rédíò àǹtí amẹ́ríkà ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra gúnugún ikú léwé àdàkàwàdà arúgbó dọ̀dọ̀ gúnugún ikú léwé lọ́dọ̀ àdàkàwàdà arúgbó dọ̀dọ̀. Are you feeling me? How you feeling? I'm blushing. blushing kẹ̀. gbé bọ́dí à ń so olú ẹ. má lẹ bọ́dí mọ́lẹ̀. nítorí wípé ó máa latan bọ́gì kà sí àrà lékenka. grand opening of fortune 10 center yìí máa dùn jùjùjù. ní ọjọ́ sunday tó ń bọ̀ yìí 29th of september 2019. bẹ̀rẹ̀ láti agogo 2 ọ̀sán títí di 10 alẹ́gbẹ̀rẹ̀ from 2 p.m. to 10 p.m. venue fortune 10 center 1724 woodland drive suite 21 baltimore md 21207. pẹ̀lú àwọn òṣèré tó rí wọn wà níbẹ̀.
bẹ́ẹ̀. Yẹmi Chaliade bàbá ló ń ta DJ Yunflo will be on the show to keep blasting to your mama call. pẹ̀lú adarí ètò tí ò ní jẹ́ kí dull moment tí ó wà MC Skilashi. mélòó la fẹ́ kà nínú eyín adípèlé ní fàájì ọjọ́ Sunday tó ń bọ̀ yìí. o gbọ́dọ̀ miss ẹ̀. ẹ̀yin ń bí mi léèrè. pípẹ́ ló lówó wọlé ọ̀fẹ́ ni o. a ò ní gba penny lọ́wọ́ anybody. that is to say admission is free. for more enquiry or question please call 4437-039-505 or 4438-503908 or 4437-608-102. Grand opening Fortune 10 Center this coming Sunday by 2 p.m. Ajoma Rock here. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ buyan ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lórí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbá ládùn ètò. Are you feeling me? Are you feeling me? I'm blushing. Blushing kẹ̀. gbé bọ́dí à ń so olú ẹ. má lẹ bọ́dí mọ́lẹ̀. nítorí pé ó máa latan bọ́gì kà sí àrà lékenka. grand opening of Fortune 10 Center yìí máa dùn jùjùjù. ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí 29th of September 2019. bẹ̀rẹ̀ láti agogo 2 ọ̀sán títí di 10 alẹ́gbẹ̀rẹ̀ from 2 p.m. to 10 p.m. venue Fortune 10 Center 1724 Woodland Drive 221 Baltimore MD 21207. pẹ̀lú àwọn òṣèré tó rí wọn wà níbẹ̀. Yẹmi Chaliade bàbá ló ń ta DJ Yunflo will be on the show to keep blasting to your mama call. pẹ̀lú adarí ètò tí ò ní jẹ́ kí dull moment tí ó wà MC Skilashi. mélòó la fẹ́ kà nínú eyín adípèlé ní fàájì ọjọ́ Sunday tó ń bọ̀ yìí. o gbọ́dọ̀ miss ẹ̀. ẹ̀yin ń bí mi léèrè. pípẹ́ ló lówó wọlé ọ̀fẹ́ ni o. a ò ní gba penny lọ́wọ́ anybody. that is to say admission is free. for more enquiry or question please call 4437-039-505 or 4438-503908 or 4437-608-102. Grand opening Fortune 10 Center this coming Sunday by 2 p.m. Ajoma Rock here. ẹ wo àjọ máa rọ̀ọ̀kì ẹ̀ ni mo sọ fún yín pé èmi ò bá wọn èèrà tí ò bá ti lẹ́yìn inú o ẹ mọ̀ pé ẹ̀yin lè rà mọ́ ń yé ìdí ọ̀bá ti lẹ́yìn inú wọn ní bá wọn he níjọ́ Sunday léyìí Fortune 10 Community Event Center àbí ṣé gbogbo yes kẹ́ 1724 ló wà o ní Woodland Drive ẹ wo ẹgbẹ́ àpàdé ńbẹ̀ níjọ́ Sunday òní la fẹ́ ṣí hall gbàlódé tó yẹ pé ẹ fẹ́ ṣe ìnáwó ni ẹ pàdé wa ń bẹ̀ hall tó yẹ pé ẹ fẹ́ ṣe marriage ni ẹ pàdé wa ń bẹ̀ hall tó yẹ pé ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí ni ẹ pàdé wa ń bẹ̀ kò sáré tẹ́ fẹ́ ṣe hall yìí wà fún yín èsì ibẹ̀ kọjá àbìkíáfù tó bá jẹ́ gbà tútù náà ni ìtì tó wà ń bẹ̀ àti wọ́n yẹ pé ẹ̀rọ kò wọ́n fẹ́ yan yín ni ẹ mọ̀ bọ̀ ẹ wá gba hall wọn tó bá dijọ́ Sunday wọ́n surprise tá a fẹ́ wọn gbé lẹ̀ ń gbé fún yín owó pọ́kú ni ó ní the cheapest hall tó wà ní gbogbo Maryland ẹni bàbá ló ń ta ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ pàdé tó bá dijọ́ Sunday ní on the 29th on the 29th láago 2 bàbá ló ń ta yín ọ wà ń bẹ̀ o Chaliade ọ wà ń bẹ̀ Yẹmi ń bọ̀ náà ó ń bọ̀ wà ń bẹ̀ DJ Flow ń bọ̀ ń bẹ̀ Skilashi àbúrò mi tó ń ṣọjọ́ bí lánàá òun náà ń bẹ́ ń bẹ̀ gbogbo alájọ péjú ṣe àjọṣe gbogbo wa ni orí ètò ìṣẹ́wọ́ yẹn la wà o tẹ́ wá wojú aago yẹn rí i pé ọjọ́ ti ń lọ ibi àná òun ti ń rebi àtiwọ̀ ṣùgbọ́n àti ìní kílòsì rẹ̀ bẹ́ẹ̀ àrà ń bẹ tá a fẹ́ dá káráyé má pa kádàrá wa dà àrà ń bẹ lára mi àrà ń bẹ lára rẹ àrà ń bẹ arákùnrin gbóhùn sókè ń bọ̀.
Ara ń bẹ tí mo fẹ́ dá káyé má pa gàràdà. Ó ń bẹ, ó ń bẹ, ara ń bẹ, ó 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 ń bẹ. Ara ń bẹ tí mo fẹ́ dá káyé má pa gàràdà. Ó ń bẹ, ó ń bẹ, ara ń bẹ tí mo fẹ́ dá káyé má pa gàràdà. Ó ń bẹ, ó ń bẹ. nígbà táwọn pè polówó ọjà lọ́wọ́ àwọn kan wọlé o divine promotion Mr. Tóyè wọlé borí yín ẹ kú àbọ̀ mọ́mí wa Dorcas Adébógun mo rẹ́yìn náà o ẹ ṣeun Mahogamy Dẹ̀rọ́sọ́ Rakasiyu ẹ kú àbọ̀ bàbá wa láti Ìbàdàn olórin Bánjí Fadéhàn mo rí yín o ẹ kú àbọ̀ Naskari mo rẹ́yìn náà bó oníṣẹ́ wa Rose Ẹsẹ́kúnmẹ́ Adékúnlé mo rí yín o ẹ kú àbọ̀ ṣọwọ́ yá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ṣáàpì àlẹ́ wa. Adéolú Adéníkẹ́ mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò ẹ má bínú àwọn tá a fi mọ́nítọ̀ àwọn ni ò jáde dáadáa ẹ má bínú sí wa à ń ṣiṣẹ́ lé lórí sódà á lè mọ rẹ́yìn èèyàn wa tẹ́ ń wọlé àrà ń bẹ gbogbo wa fẹ́ dá lóye nǹkan mi corazon I can see you lóye nǹkan mi corazon I see you Ruth Ọládé Adéjùmọ̀ mo tún rí yín náà bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀. I'm a gentleman, I get this more money to spend on you. See mo fẹ́ dá káyé má pa gàràdà. Ó ń bẹ, ó ń bẹ, ara ń bẹ. Ṣé la máa kọ́lé múlẹ̀? Ṣé la máa bímọ lè mọ́? Ṣé la máa ṣayọ̀ máa yọ̀? I'm a fan Sherry. Shall I call him a shall I be more? Shall I fire? I'm a fan Sherry. àmà kọ́lé mọ́lé àmà bímọ́lé mọ́ àmà ṣayọ̀ máyọ̀ àmà fẹ́nu ṣẹ̀rín ire máa jẹ́ tiwa lọ́jọ́ gbogbo àrà ń bẹ tá a fẹ́ dá bàbá wa queen commander chief commander Ebenezer Obey ẹ bá wa dá sí olú ọba fi mí lọ́kàn balẹ̀ gbogbo nǹkan tí bá ń ṣe olúwa fi mí lọ́kàn balẹ̀ ọlọ́run ọba nìkan náà ló lè fi ni lọ́kàn balẹ̀ ọkọ tó o ní ò lè fi ọ́ lọ́kàn balẹ̀ má jẹ́ ń tàn ọ́ aya tó o fẹ́ kò lè fi ọ́ lọ́kàn balẹ̀ má jẹ́ ń tàn ọ́ ọmọ tó o bí ò lè fi ọ́ lọ́kàn balẹ̀ má jẹ́ ń tàn ọ́ òbí rẹ ò lè fi ọ́ lọ́kàn balẹ̀ má jẹ́ kí n tàn ọ́ iṣẹ́ tó ń ṣe ò lè fi ọ́ lọ́kàn balẹ̀ má jẹ́ ń tàn ọ́ ọlọ́run ọba nìkan ló lè fi ní lọ́kàn balẹ̀ o
òmòjé wípé fi mí lọ́kàn balẹ̀ olúwa gbọ̀rọ̀ mi rò má jẹ́ ń ṣiṣẹ́. gbọ̀rọ̀ mi rò dákun má jẹ́ ń ṣiṣẹ́. Máyọ̀wá Akínyẹmí mo rẹ́yìn náà ẹ kú àbọ̀. kó máa ro bẹ́ẹ̀ lórí owó ye ká máa yí lo bẹ́ẹ̀. Debedebo Sebia. Má jẹ́ ṣiṣẹ́, má jẹ́ ṣimú, má jẹ́ ṣijẹ́, má jẹ́ ṣilẹ̀jẹ̀. Elédùmarè bọ̀rọ̀ wá ro, dákun má jẹ́ ṣiṣẹ́. Ibi lọ́kàn balẹ̀ lọ́lúwa, bọ̀rọ̀ mi ro, dákun má jẹ́ ṣiṣẹ́. Olúwa ọba fi mí lọ́kàn balẹ̀ gbọ́rọ̀ mi rò má jẹ́ ń ṣiṣẹ́ má jẹ́ ń ṣìjẹ́ má jẹ́ ń ṣìmú má jẹ́ ń ṣìlẹ̀tẹ̀ èèlì bàrà bá sẹ́ńdẹ̀lì á bàbá mo ráàánú gbà mo rí yín o ẹ kú àbọ̀ wọ́n ní mò ń gbádùn yín ẹ ṣé ẹ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà. ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV ẹ kú àbọ̀ borí yín. Ìwọ ló ṣàgbé nígbó lórí ìdíyẹ. ẹ̀yin tẹ̀ wà lórí Dayọ̀ Agbomide Diamond bó oníṣẹ́ wà mórí yín. Òun ló ṣòdì dẹrẹ́. ẹ̀yin tó yẹ pé lórí baba ló ń tẹ̀lé wà bó ní ẹ kú àbọ̀. Bọ̀rọ̀ mi rò dákun má jẹ́ ṣiṣẹ́. ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Samis Dayọ̀ Agbọ́lá mo kí yín o ẹ kú àbọ̀. Ìwọ ló ṣàgbé nígbó lórí ìdíyẹ káró. Tóun ló ṣàlùkò ló fi fìyẹ́ kóso. Òun ló ṣòdì dẹrẹ́ ló fi fìyẹ́ dẹ́kọ̀. Bọ̀rọ̀ mi rò dákun má jẹ́ ṣiṣẹ́. bàbá gbọ́rọ̀ mi rò bàbá kó gbọ́rọ̀ yín rò mo gbàdúrà kan lọ́sàn-án yìí pé ẹnikẹ́ni tó ń ṣe búburú sí wa ẹnikẹ́ni tó ń mórúkọ wa káàkiri ẹnikẹ́ni tó ń gbìyànjú àníṣe wa ní sàtá kó máa fọwọ́ ara rẹ̀ ṣe rẹ̀ mo wọnú ẹ̀mí mo kẹnu bẹ̀jẹ́ Jésù mo wí bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ kan fi wọ́n ṣàwátì éjàbalàbà ṣẹ́ríà. ohun tó ṣàgbé nígbó tó kìyẹ́ ẹ̀ bá ró ó ṣàlùkò ó kìyẹ́ ẹ̀ bó sùn ó ṣòdídẹrẹ́ ó kìyẹ́ ẹ̀ bẹ́ fún olúwa ọba wá gbọ́rọ̀ tèmi rò wá gbọ́rọ̀ tàwọn tó ń gbọ́ mi wò wá gbọ́rọ̀ tàwọn olólùfẹ́ wa wò má jẹ́ ká ṣìṣe. Ṣé ò bá bàrà àìrí owó ẹ̀dá ò ṣe ò bá bàrà. àwọn ẹni tó ṣẹ̀ tó ń lé ọ kiri àwọn tó ṣẹ̀ tó ń fẹjọ́ rẹ̀ sùn kiri kí dé olúwa bà wọ́n èélì kàbíkàbí ìyá. orin bàbá yìí dùn evergreen ní chief commander Ebenezer Obey fi mí lọ́kàn balẹ̀ olúwa ejlaba sandali kayado. kó tó di pé mo kúrò lórí ètò mo fẹ́ kí àbúrò mi Skìlá lẹ́ẹ̀kan sí i ó ṣọjọ́ bí ẹ̀ lánàá ẹ mọ̀ pé pèdèpèdè bíi tiwa náà ni ìyẹn náà ń pè ní esprit de corps ẹ fẹ̀mí iṣẹ́ yẹn hàn mo fẹ́ kí Skìlá lẹ́ẹ̀kan sí i ọlọ́jọ́ bí àná kí olúwa wà pẹ̀lú rẹ orí eléyìí ẹ gbà ẹ ṣàmọ́ ẹ gbọ́ ẹ yí mọ́
ẹ dábò lébò sẹ́ẹ̀lì kàdágùnà sẹ́ríà ẹ̀mí tìmílẹ̀ ń bọ̀. àfijù ọjà wọn rìn gbẹ̀ndẹ̀kẹ́ inú òun ọjà wọn rìn ṣèṣì ní ọ̀run tẹ̀rí ẹni yóò rẹ̀ lù àfijù happy birthday olùkàyọ̀dé àfijù ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra olùkàyọ̀dé máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ìdòwú máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra skilasi máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọkọ̀ patricia máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá peter máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá daniel máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá anthony máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwòṣeyẹ ọ̀sán máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò bàbá sami máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò kẹ́hìndé mi marcus pastor ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò rebels lọ́ọ́ ṣe ti ṣe máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá ló ń bá bàbá máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra jàyẹ̀wò àpòwọ̀lá rédíò àǹtí amẹ́ríkà ọjọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra gúnugún ikú léwé àdàgbà wà dárúgbó gúnugún ikú léwé lọ́dọ̀ àdàgbà wà dárúgbó dọ́dọ̀. Are you feeling me? How you feeling me? I'm blushing. Blushing kẹ̀. Gbé bọ́dí à ń so olú ẹ. Má lẹ bọ́dí mọ́lẹ̀. Nítorí wípé ó máa latan bọ́gì kà sí àrà lékenka. Grand opening of Fortune 10 Center yìí máa dùn jùjùjù. Ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí 29th of September 2019. Bẹ̀rẹ̀ láti agogo 2 ọ̀sán títí di 10 alẹ́gbẹ̀rẹ̀ from 2 p.m. to 10 p.m. Venue Fortune 10 Center 1724 Woodland Drive 221 Baltimore MD 21207. Pẹ̀lú àwọn òṣèré tó rí wọn wà níbẹ̀. Yẹmi Chaliade Bàbá ló ń ta DJ Uflo will be on the show to keep blasting to your mama call. Pẹ̀lú adarí ètò tí ò ní jẹ́ kí dull moment tí ó wà. MC Skilashi mélòó la fẹ́ kà nínú eyín adípèlé ní fàájì ọjọ́ Sunday tó ń bọ̀ yìí. O gbọ́dọ̀ miss ẹ̀. Ẹ̀yin ń bí mi léèrè. Pípẹ́ ló lówó wọlé ọ̀fẹ́ ni o. A ò ní gba penny lọ́wọ́ anybody. That is to say admission is free. For more enquiry or question please call 4437-039-505 or 4438-503-908 or 4437-608-102. Grand opening Fortune 10 Center this coming Sunday by 2 p.m. Ajoma Rock here. ẹ̀yin àjọ máa rọ̀ọ̀kì ẹ̀ ní grand opening Fortune 10 Center àjọ máa rọ̀ọ̀kì ẹ̀ níjọ́ Sunday ni mo ti ń ṣe advertisement látọ̀yẹ̀ tó kọjá ẹ wo níjọ́ Sunday ni o ṣé ẹ rí mo wọ yàrá kéde àwọn kan wọlé Bọ́sẹ̀dé ó Johnson mo rí yín o Àrínọlá Àyànṣínà mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ̀mí ń gbé mi ẹ̀mí fi mí lẹ̀ ẹ̀mí sọ mí lẹ̀ yẹ́sìkẹ̀ ngbà mo gbàdúrà kan Ruth Ọládádéjù wọn ní a powerful amen in Jesus mighty name thanks Archbishop Dayo owó ní kókó Agboola ẹ̀rí pé wọ́n tún fòye dánilọ́lá ọkọjá àbíkáfù mo ní kátó kiri pé a kúrò lórí ètò lónìí a sì máa gbádùn àwọn orin sí Little Keshi bá máa láìka àti play orin ọmọ yìí ọmọ Keshi ró kéke ó ní tìbílẹ̀ làwa o tìbílẹ̀ làwa lẹ́yìn bá ṣe tẹ̀lé èbó ẹ̀já wa ó máa ṣe tìbílẹ̀ gbọ́n sókè Little Keshi let's go. It's about to go down. Skibo, Robo Skibo, Yeba, Oshe,
tọ́ba fa sígá àwa máa fa kólì bọ́ọ̀lù boat cruise àwa wà balcony pẹ̀lú àwọn tí àwẹ̀ lọ́ba náà mọ́lì tọ́ba ya hooligan àwa ya kòkì tọ́ba gbóyìnbó àwa máa gbé yóyò tọ́ba ice cream àwa máa mú sóbò tọ́ba mú yúgọ̀tà àwa máa mú kókó tọ́ba skank àwa ó mọ jólì ń pópó ẹ̀yìn ń lo ṣíbì àwa ń tọwọ́ bọ̀ àtúkọ̀ mẹ́lẹ̀ wá pẹ̀lú fanagan àwa mú fún wọn láì jẹ́gbẹ́ sọ́kọ́bọ̀ oníwíwí tí àti aláwa mọ̀ ó yá kẹ́sì jẹ́ kí múlẹ̀ má ní mi mú ẹ jọ fi mílẹ̀ let me give it to them ṣàánú mi jọ ọmọ jẹ́ fi sílẹ̀. na only you are kilo de what it cost to suit for you wear Ankara kilo de na only you are kilo de what it cost to suit for you wear Ankara kilo bonje resi ki ibi oje yan bomu koki bomu fanta ibi ore mu bonje resi ki ibi oje yan bomu koki bomu fanta ibi ore mu ìbílẹ̀ lọ́wọ́ ilé kíkò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé kíkò bílẹ̀ lọ́wọ́ ilé kíkò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé kíkò bílẹ̀ lọ́wọ́ ilé kíkò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé kíkò bílẹ̀ lọ́wọ́ ilé kíkò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé. I came from the ghetto, came from the street, came from a place that I will never set me free. Swap me I know the form, it is not in my blood. You can't chop your Chinese or Benny, I want to young. Oh yeah, make we ginger. Oh yeah, make we go. Oh yeah, make we show. Cause we need to go. Oh yeah, make we ginger. Oh yeah, make we start our body. Our mommy needs a leg. Oh, say them dada body. Of who ever who was she be? Nǹkan tó yẹ kó kọ́wọ́ bọ̀. Ẹ bá mi wá àti sírí. Kájọ lọ ṣàkìtì bọ́bọ̀. Kí ló dé na only you are kàkọ́. What it cost to suit for you wear Ankara kilo de na only you want kilo de what it cost to suit for you wear Ankara kilo bonje resi ki ibi oje yan bomu koki bomu fanta ibi ore mu bonje resi ki ibi oje yan bomu koki bomu fanta ibi ore mu ìbílẹ̀ làwọn eléyìí àwọn kan ń jẹ̀rẹsì wọ́n ń jẹ síkìn èmi ń yọ jẹyán ẹ wò ó lórí eléyìí náà làwọn ọmọ aráàlú ẹ̀ ọ̀pọ̀ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ẹ jọ́ ẹ̀ wá àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ẹ̀ ń wò wá ojú tẹ́ fi wò wá yẹn ò ní fọ́ o etí tẹ́ sì fi ń gbọ́ wa ò ní di ẹ wò ó àwa lámọ̀ wá wà láìtàlá ẹ̀yìn lámọ̀ bá ire òní ire ọ̀la ire ọjọ́ gbogbo yóò mọ̀ jẹ́ tiyín yóò mọ̀ jẹ́ tàwa náà ẹ̀yin ẹ̀ṣẹ̀ rẹ̀ tún jẹ́ pàdé tó bá di nírọ̀lẹ́ òní láago 4 òní lórí ètò wa ètò yìí ní ẹkú yànjú AIG àríyọ̀ ìbíyẹmí Johnson ó ti get ready ó ti palẹ̀ mọ́ láti wọlé láago 4 náà ní òru Táíwò Fẹ́mi mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò tó bá di láago 5 ètò àyọkà yóò wọ orí ètò tí ẹ bá rántí ìwé tá ń kà lọ́wọ́ bíbí ire tí dìgbà náà ẹ jẹ́ ń pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ kan bá akọrin Paris ó dàbọ̀.
bọ̀.